الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين قيوم السماوات والأرضين مدبر الخلائق أجمعين، والصلاة والسلام على أشرف المرسلين هو سيدنا محمد بن عبد الله وعلى أهله وأصحابه ومن سلك مسلكهم بإحسان إلى يوم الدين. Akí Ọlọ́run ọba tí kíkí yẹ, ọba tí kíkí tọ́ sí, ọba tí bá ṣe ta ni ó bí mi. A tún dá ọpẹ́ fún Ọlọ́run fún bíbẹ tó ní kémi àti yín ká tún jọ máa bẹ lónìí. Àwa tọrọ Ọlọ́run tá ń kí tá ń dúpẹ́ fún, àtọrọ àlékún ìkẹ́ àtàlékún ìgẹ̀ fún Adéwálé Ànábì Muhammad, ànábì tó jásí pé rahmatan lil alamin, ìkẹ́ ló jẹ́ fún gbogbo àgbáyé. Àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run bá ṣe fún Ànábì Muhammad, kó má mọ lórí ànábì nìkan, kó má bá gbogbo àwọn ará ilé ẹ̀, àwọn sàhábà rẹ̀ àtàwọn khulafā ar-rashidun lápapọ̀. Àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run bá ṣe fún wọn, kó má dúró ń bẹ́ẹ̀, kó má bá gbogbo àwọn àfẹ́sìn tí wọ́n ti bọ́ sálì kìámà tó jásí pé nǹkan t'Ọlọ́run sọ tánàbì sọ òun ni wọ́n sọ tó fi bọ́ sálì kìámà. Ọlọ́run wò àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run bá ṣe fún wọn. Àwa tọrọ àlékún àlàáfíà àti ẹ̀mí gígùn fún gbogbo àwọn àfẹ́sìn tí wọ́n jíṣẹ́ Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ tó jásí pé súnà Ànábì Muhammad ni wọ́n gbé dání. Nǹkan t'Ọlọ́run sọ tánàbì sọ ni wọ́n ń wí. Ọlọ́run ẹ̀mí gígùn àtàlékún àlàáfíà ọ̀dàkùn bá wa ṣe fún wọn. Látòrí àwọn bàbá wa Fadilatu Sheikh Imran Eleha, àwọn afọ́wà Sheikh Muhammad Saheed Shittu, àwọn afọ́wà Jamiu Mufọlọ́nṣọ́ bàbá, àwọn afọ́wà Sheikh Suleiman Ẹ̀sàòkè, tó fi kárí gbogbo àwọn afọ́wà súnà káàkiri ayé tó jásí pé òdodo ni wọ́n gbé dání. Ọlọ́run ẹ̀mí gígùn àtàlékún àlàáfíà ọ̀dàkùn bá wa ṣe fún wọn. Àwa kí gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin pẹ̀lú gbólóhùn pé assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Ẹ̀yà wa, ẹ̀yin bàbá wa, tí ẹ bá wò á rí pé láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ jálàbí, ẹ rí pé mo máa sọ pé kò sẹ́ni tí ó ṣe jálàbí tí ò ní yọ òpùrọ́. Ẹ̀yà wa, ṣé mo pé mo máa ń tẹnu mọ́rọ̀ yẹn wípé àníṣe kò sẹ́ni tí ó ṣe jálàbí tí ò ní ya òpùrọ́. La ilaha illallah. Kò sẹ́ni tí ó ṣe jálàbí tí ò ní ya kèfèrí, kò sẹ́ni tí ó ṣe jálàbí tí ò ní ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. Ẹ̀yà wa, ẹ̀yin bàbá wa, ẹ rí pé lẹ́nujọ́ mẹ́ta yìí EFCC wọ́n gbá àfáà kan mú lẹ́nujọ́ mẹ́ta yìí. Àwọn àfáà Sheikh Saheed Shittu wọ́n gbá àfáà kan mú lẹ́nujọ́ mẹ́ta yìí. Lórí àwọn àfáà Sheikh Saheed Shittu wọ́n ti di EFCC fún àwọn àfáà ẹlẹ́bọ. Àwọn àfáà ẹlẹ́bọ. Ẹ wo àfáà tó pèrè ní Jẹ̀lílì. Jẹ̀lílì ló porúkọ rẹ̀ o. Jẹ̀lílì ló porúkọ rẹ̀. Ẹ̀yin àwọn ẹ̀yin bàbá wa, ẹ̀yin náà ẹ gbọ́ àwọn irọ́ tí àfáà yín pa, ẹ gbọ́ àwọn irọ́ táwọn àfáà yín ń jọ. Ẹ̀yin àwọn ẹ̀yin bàbá wa, a máa sọ fún yín wípé àní àfóòrí kankan òye ló fi máa ń gbé, òye ni wọ́n fi ń gbé. Ẹ dákun, àfáà Saheed Shittu tó jásí pé wọ́n ti gbàwé ìlú láti ọdún tó ti pẹ́. Kódà ìwé ìlú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni àfáà Saheed ti gbà. Ìwé ìgbé ìlú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ làfáà Saheed ti gbà. Ẹ dákun, ṣé nígbà tí àwọn fáyín wọ́n fẹ́ lọ yẹ̀wò ó ní kó fún òun ní 30 minutes kó lọ fi yẹ̀wò. Nígbà tó wá lọ yẹ̀wò, ẹ̀yà wa, ṣé kò jẹ́ tó bá jẹ́ sí pé òdodo nìkan tó rí, ṣé kò yẹ kó rí wípé àfáà Saheed ti gba ìwé ìgbélú ọ̀tọ̀ọ̀tọ̀ méjì? Ẹ̀yà wa, kó máa rí. Ẹ̀yà wa kò rí o.
ló ń pa o ẹ̀yà wa ìyá mọ́mí àfà Saheed Shittu tó yẹ pé wọ́n ti kú ẹ̀yà wa kò rí nínú ọpọ́n tó lọ wò àfà Jẹ̀lílì kò rí ń bẹ́ẹ̀ wípé ìyá àwọn ti kú o kò rí nínú ọpọ́n ṣẹ̀rí à ń sọ fún pé irọ́ ni wọ́n pa ṣẹ́ẹ̀rí pé àṣírí wọn ti tú báyìí ẹ̀yà wa àní àwọn òfò oníjálàbí yẹn irọ́ ni wọ́n pa kò sẹ́ni tí ó ṣe jálàbí tí ò ní purọ́ kò sẹ́ni tó ṣe jálàbí tí ò ní purọ́ ẹ̀yà wa ètò wa wọ́ọ̀sì jù nígbà tó ní àfà Saheed ṣe àdéhùn fóbìnrin kan la ilaha illallah ó ní obìnrin àfà Saheed ṣàdéhùn fún àfà Saheed ní Deborah ẹ̀yà wa ó ní Deborah olómi lára ó dúdú la ilaha illallah tí ò sí anybody bẹ́ẹ̀ tí ò sẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ ṣé kò yẹ kó rí nínú ọpọ́n wípé irọ́ ni ọpọ́n ọfà tó lọ wò ìyẹ̀pẹ̀ tó lóun lọ wò ó lóun akẹ́kọ̀ọ́ yẹ tọ́ lóun wò òun á ṣe wá kọlẹ̀kùn àwọn àgbàlagbà lẹ́nu àfà àwọn àgbàlagbà tani jẹ́ àgbàlagbà lẹ́nu àfà ẹ̀yin yá wọn bàbá wa lẹ́nu àfà òun fẹ́ lọ kọlẹ̀kùn àwọn àgbàlagbà la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam la fi máa ń sọ fún yín la fi ń tẹnu mọ́ pé ẹ̀yin yá wọn bàbá wa ṣe rí àwọn àfò ní jálàbí yìí onírọ́ ni wọ́n ẹ má lọ sọ́dọ̀ wọn mọ́ wọn ò rí kankan irọ́ ni wọ́n rí òye ni wọ́n fi ń gbé wọn rí kankan òye ni wọ́n fi ń gbọ́ ẹ̀yin yá wa ẹ mọ̀ pé àfà Jẹ̀lílì yìí ó ní àwọn máa gbé tutù ẹ wá dúró nǹkan tó kàjọ tó lọ́wọ́n fẹ́ lò ẹ̀yin yá wa ẹ̀yin bàbá wa báwọn àfáwọn jálàbí ṣe ń ṣe nìyẹn o bí wọ́n ṣe ń ṣe nìyẹn o bí wọ́n ṣe ń ṣe kò sẹ́ni tí ó ṣe jálàbí tí ò ní má ṣe irú kan bẹ́ẹ̀ yẹn o la fi sọ fún yín pé irọ́ ni wọ́n pa gbogbo àwọn eléyìí alálòkù ìranù àtòhun àtàfẹ́ tí wọ́n ń yẹra wọn tí wọ́n sọ pé jálàbí ó yàtọ̀ sí látìmù tọ́ni tí wọ́n lọ ń gbé jálàbí wọnú tẹ̀sírìf ń pé jálàbà yẹ́jìlìbù nǹkan náà ni wọ́n irọ́ náà ni wọ́n pa kò sí yàtọ̀ ń bẹ́ẹ̀ irọ́ ni gbogbo wọn onírọ́ ni gbogbo wọn Rashidi olómi pókítì àti alálùkùránì òpùrọ́ ni gbogbo rọ́ kò sẹ́ni tí ó ṣe jálàbí tí ò ní purọ́ kò sí ìyàtọ̀ láàrin jálàbí wà látìm kò sí yàtọ̀ ń bẹ́ẹ̀ ẹ̀yin bàbá kò sí yàtọ̀ ń bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó ṣe jálàbí tí ò ní lùgbájú ẹ̀ kò sẹ́ni tí ó ṣe jálàbí tí ò ní purọ́ ẹ̀yin àwọn bàbá wa ẹ wá dúró rọ́ tí Jẹ̀lílì tó pa àfà Jẹ̀lílì wá dúró rọ́ tó pa ẹ dákun ẹ wo gbogbo nǹkan tó lóun rí nínú ọpọ́n ọfà kò ṣe rí pípẹ́ àfà Saheed ti gba ìwé ìgbélú kò ṣe rí ń bẹ̀ kò ṣe rí ń bẹ̀ kò ṣe wá rí ní pé ìyá àfà Saheed ti kú kò ṣe rí ń bẹ̀ a fi sọ fún ẹ̀yà wa ẹ má lọ sọ́dọ̀ wọn mọ́ irọ́ ni wọ́n ń pa wọn rí kankan òye ìlàkàì ló fi máa ń gbé ìlàkàì ló fi ń gbé alihamdulilayi àṣírí wọn ti ń tú bọ́lá wọn ṣe kọ̀ntínù láti máa tú àṣírí wọn nìyẹn bọ́lá wọn ṣe kọ̀ntínù láti máa tú àṣírí wọn nìyẹn gbogbo ẹ̀yà wa ẹ̀yin náà ti rí pé mi ò tà sí pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ mo ní kò sẹ́ni tí ó ṣe jálàbí tí ò ní purọ́ mo sì tẹnu mọ́dé ni mi ò kúrò lórí ẹ̀ kò sẹ́ni tí ó ṣe jálàbí tí ò ní ìyá òpùrọ́ gidi yóò máa pa wọn àgbákòrọ́ torúkọ tí ò rí nǹkan tí ò rí lásán pé òun rí
la fi sọ fún yín pé ìyá wa ẹ má tójú bọlé mọ́, ẹ má lọ sọ́dọ̀ àwọn fún oníjàlábí mọ́, ẹ má lọ sọ́dọ̀ àwọn fún oníjàlábí. Àdúrà òun ni kẹ́ gbára lé, àdúrà ni kẹ́ gbára tì. Alhamdulillah òun lọ́lọ́ ti fi hàn yín yìí o. Àfà Jẹ̀lílì ẹ rí pé àfà ò lè ní ẹ wá dúró kan tó lóun fẹ́ gbà 600,000 láì gbé láì fà 600,000 Jẹ̀lílì 600,000 láì gbé láì fà. Inú rẹ̀ á ti dùn. Irú alẹ́ ìjọ yẹn ó lè ní ìyá kìíní kan ẹ lọ gba tọ́kì kílò 10 wá. Ṣẹ́gílẹ̀ nìyí á ṣe fàájì, yóò ti máa retí owó, yóò ti máa retí alert. Kò mọ̀ pé Ọlọ́run ṣetán tí ó tú àṣírí ẹ̀ pọ̀ ní irọ́ ni. Tọ́lọ́ máa fẹ́ tú àṣírí èèyàn kò ń ju bẹ́ẹ̀ lọ. Ọlọ́run máa tú àṣírí ẹ̀ ni. Ọlọ́run ti tú àṣírí àwọn àfọ oníjàlábí, Ọlọ́run ti tú àṣírí wọn bọ̀, Ọlọ́run ti tú àṣírí wọn bọ̀. Ẹ̀yin àwa ẹ̀yin bàbá wa la fi ń sọ fún yín wípé àwọn oníjàlábí kò sí àfáà tó lóun jókòó ti jàlábí tí ò ní máa purọ́. Kò sáfà tí ó ń ṣe jàlábí tí ò ní ṣe gbájú ẹ̀. Kò sáfà tí ó ṣe jàlábí tí ò ní ṣe látìmú. La fi tẹnu mọ́ fún yín. Àwọn tí wọ́n ń gbé jàlábí wọnú tẹ̀sírìf, tí wọ́n ń jàlábà yẹ́jìlébù. Àní kí ni jàlábí nílẹ̀ Yorùbá? Kí ló ń pè ní jàlábí nílẹ̀ Yorùbá lónìí? Gbogbo wọn ìkan náà ni wọn, kò sí yàtọ̀ láàrin wọn, kò sí yàtọ̀ ń bẹ́ẹ̀. Àwọn tó ń differentiate ara wọn, àwọn tí wọ́n stand fún pé yes àwọn la fẹ́ represent àwọn àfọ oníjàlábí, àwọn la fẹ́ dúró fún wọn. Ẹni tó jẹ́ ọ̀gá wọn yẹn Rashidi Alágbára Omi tó jẹ́ ọ̀gá wọn, àtọmọ ẹ̀ Alálòkù Ìranù tí wọ́n jẹ́ ọ̀gá wọn, kò sí yàtọ̀ láàrin wọn. Ìkan náà ni gbogbo wọn, ìkan náà ni gbogbo wọn. Kò sẹ́ni tí ó ṣe jàlábí tí ò ní purọ́. Rashidi Alágbára Omi Pókìtì ó fẹ́ mú àwọn èèyàn ní múgùn ló fi sọ pé Ọlọ́run àfẹ́ Ọlọ́run kékeré ẹ̀ ni, dókítà rẹ Ọlọ́run ẹ kékeré ni. Ó fẹ́ sọ fún gbogbo àwọn táwọn ṣe jàlábí lọ́dún ẹ̀ wọ́n pé òun lọ Ọlọ́run kékeré wọn kọ́ bá lè máa worship òun. Ó fẹ́ mú yín ní múgùn ni. Ẹ̀yin àwọn bàbá wa lórí títí Jẹ̀lílì òpùrọ́ òun nìyẹn. Láwọn sọ wípé kò sábà tí ó ṣe jàlábí tí ò ní purọ́. Àwọn sáyé ti gba owó ìgbélú ọ̀tọ̀ọ̀tọ̀ méjì náà ti gbà, kò rí nínú ọpọ́n. Nígbà tó lọ kọlẹ̀ kọ́ wọn gbalagbà kò rí bẹ́ẹ̀ pé ẹni tó ń bá sọ̀rọ̀ ti gba owó ìlú méjì o. Irọ́ ni wọ́n pa, irọ́ ni wọ́n pa. Láfi sọ pé ẹ̀yin yá wa mo sì dúró sórí ẹ̀. Àfà tó bá ṣe jàlábí tó bá sọ pé òun kì í parọ́ kó jáde wá kó wá fi àtúbọ̀tán ayé rẹ̀ búra pé òun kì í parọ́. Àfà tó bá ṣe jàlábí tí ò bá kì í parọ́ kó jáde kó wá fi ìgbésí ayé rẹ̀, kó wá fi àtúbọ̀tán ayé rẹ̀ kó wá fi búra pé òun kì í parọ́. Èyí nu ẹ̀yin yá wa ẹ̀yin bàbá wa ṣé wá rí Alálòkù Ìranù ajá olómi pókìtì Alálòkù Ìranù ṣé rí ẹ̀yin yá wa wọn kì í tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run o, wọn kì í tẹ̀lé ọ̀rọ̀ Al-Qur'an. Nǹkan tó Ọlọ́run sọ tánàbí sọ wọn kì í tẹ̀lé, wàláhì azim wọn kì í tẹ̀lé. Ẹ̀yin yá wa mo tún pé wàláhì azim wọn kì í tẹ̀lé. Ẹni kí nìdí? Mo fẹ́ mú ẹ̀sáǹpù kan wá fún yín. Ẹ̀yin yá wa nínú Suratul Isra ní àyá 36 Ọlọ́run bá wa sọ̀rọ̀ ń bẹ́ẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ọlọ́run ní wala
تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ألاني ولا تقف ما ليس لك به علم ألاني ولا تقف ما ليس لك به علم ألاني má dúró lórí nǹkan tó bá mọ̀ nípa ẹ̀. ìyàwó ẹ̀ gbọ́ wàlá takifu ma laysa laka bi ilmun Ọlọ́run ní má dúró lórí nǹkan tó bá mọ̀ nípa ẹ̀. Ọlọ́run wá ní inna sam'a wal basara wal fu'ada Ọlọ́run ní dájú etí rẹ̀ tó fi ń gbọ́rọ̀ àtọ́jú rẹ̀ tó fi ríran àti ọkàn rẹ̀ kullu ulaika kana anhu mas'ula Ọlọ́run ní gbogbo ẹ̀ pátá la béèrè bó ṣe lò etí rẹ̀ ojú rẹ̀ ọkàn rẹ̀ gbogbo ẹ̀ pátá la béèrè lọ́wọ́ rẹ̀ bó ṣe lò báwo ló ṣe lò Ọlọ́run ní á béèrè lọ́wọ́ rẹ̀. ẹ̀yà wa ẹ sọ fún ní Kùránì di tí mo fi ní alálòkù ìranù kò kí ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn o. alálòkù ìranù ó sọ jáde lẹ́nu ó ní Àfà Saheed mutí. ẹni tó pè wọlé sórí prógámù Àfà Saheed pèèyàn lórí prógámù ẹni ẹ wá ní òun ṣẹ̀ṣẹ̀ mú go méjì tó ń sin ni. ẹ̀yà wa ṣé ìyẹn wá dífá fún pé Àfà Saheed náà wá mutí? mo fi títóbi Al-Qur'ani búra ìyá wa ẹni yẹn fi ṣàwàdà ni. ẹni tó lóun mú ọtí go méjì yẹn ẹni yẹn fi ṣàwàdà ni ẹni yẹn fi ṣàwàdà. alálòkù ìranù ó wá gbé jáde síta pé Àfà Saheed mu ọtí vodka àbí kí ló kúrúkọ ọtí yẹn vodka náà ni ó ní Àfà Saheed mú. ẹ pè lọ́wọ́ rẹ̀ pé kí ni àrídájú ẹ̀ kí ni evidence ẹ̀ ṣó ká wọn mú báyìí pẹ̀lú ojú ẹ̀mí tó ti mú. wọ́n lè láwọn ka Kùránì wọ́n lè láwọn tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. ọlọ́dẹ ni wala takfu ma laysa laka bi ilmun má dúró lórí ohun tó bá mọ̀ nípa ẹ̀. alálòkù ìranù evidence ẹ̀ wo lórí nípa Àfà Saheed mutí kí lẹ́ evidence tó rí. wallahi al-azim ẹ̀yẹ́ wa ẹni yẹn fi ṣàwàdà ni tabati àwa gbà pé ó yá pé ẹni ò tí wá ṣàwàdà pé ẹni yẹn mutí lóòótọ́ ṣé yẹn ló wá dífá fún Àfà Saheed náà wá mutí? ṣé ìyẹn ló wá dífá fún? ẹ̀yà wa bàbá alálòkù ìranù kò tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run o kò tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run kò sì tẹ̀lé ọ̀rọ̀ Ànábì. bẹ́ẹ̀ náà ló sọ pé Sheikh Imran àwọn ni wọ́n ti Àfà Saheed lẹ́yìn. ẹ̀yà wa kí ló fi dé sí ẹ̀ kí ni àrídájú ẹ̀ tó fi mọ̀ pé Sheikh Imran ló ti Àfà Saheed lẹ́yìn kí ló àrídájú ẹ̀? wọ́n dé láwọn ka Kùránì wọ́n dé láwọn tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. alálòkù ìranù lọ́wọ́ Al-Qur'an dáadáa lọ́wọ́ Surat Isra ayah 36 Ọlọ́run ní wala takfu ma laysa laka bi ilmun Ọlọ́run ní má dúró lórí kan tó bá mọ̀ nípa ẹ̀. alálòkù ìranù ọ̀rọ̀ ọtí o láwùjáre o ní evidence ọmọ àlè ọwọ́ ara ẹ̀ dẹ̀ dúró lórí ẹ̀ pé Àfà Saheed mutí. Ọlọ́run á bí ẹ o Ọlọ́run á bí ẹ o torí nǹkan tó mọ̀ nípa ẹ̀ ló dúró lé lórí Ọlọ́run á dẹ̀ bí ẹ o Ọlọ́run á bí ẹ alálòkù ìranù Ọlọ́run á bí ẹ Ọlọ́run á dẹ̀ fi ìyà rẹ̀ jẹ ẹ́. Ọlọ́run ní la'natullahi 'alal kadhibin
ibi dandan tọ́lọ́ èpè ègbé ibi dandan lọ́hùn tọ́lọ́ ṣe fáwọn òpùrọ́ yóò sì máa bọ́ pẹ̀lú irọ́ tó pa yẹn ègbé Ọlọ́run yóò máa bọ́ pẹ̀lú irọ́ tó pa torí irọ́ òpùrọ́ ni irọ́ ló pa àkókò sọ́nà tẹ́lẹ̀ pé kò sẹ́ni tí ó sì jálàbí tí ò ní purọ́ ìwọ iná ló takú ìwọ àtàfẹ́ lẹ takú pé ó jálàbí lẹ fẹ́ kú sínú rọ́ òun náà ló tún wá fi ń parọ́ èdè nǹkan tí ò rí tó ń sọ tí ò dẹ́ lójú ẹni tó pè wọlé òun fi ń ṣàwàdà la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam ẹni tó pè wọlé òun fi ń ṣàwàdà tẹ́ni tí ó bá tẹ̀ kí wọ́n ń ṣàwàdà ìgbà tí ẹnìyẹn wá mutí ṣé yẹn wá dífá fún Pàfà Saheed náà mutí ẹ̀yà wa ẹ̀ bàbá wa alálòkùrọ̀ ni díẹ̀ sọ pé òun ó dẹ̀ pè rẹ̀ lóní Kùránì dákun sóní Kùránì nìyẹn ẹ ti bá pè lóní Kùránì yóò máa tẹ̀lé nǹkan tí Kùránì sọ àní alálòkùrọ̀ ìranù ni kì í ṣe oní Kùránì ìranù tí Rashidi olómi pókìtì ìranù tó ṣe kù lòun gbé tóun lò ṣojú yín fọ́ ni ojú yín fọ́ ráyà Kùránì ni ojú yín fọ́ ni lójú ni lójú ni alálòkù ìranù ó lójú ni Ọlọ́run ni wala taqfu ma laysa laka bi ilmun Ọlọ́run ni má dúró lórí nǹkan tó bá mọ̀ nípa ẹ̀ ó wá dúró lórí Pàfà Saheed mutí tó rí evidence tó rí àwùjáre ibi dandan Ọlọ́run ègbé Ọlọ́run yóò sì máa bọ́ pẹ̀lú ọ̀tọ̀ pa yẹn o nítorí òpùrọ́ ni ó ti parọ́ Ọlọ́run ti ṣẹ́bi lé àwọn òpùrọ́ nínú Kùránì gbogbo èpè tó nínú Kùránì yóò máa bọ́ àfi tó bá já sí pé òdodo ló sọ lóòótọ́ ni ò ní bọ́ ṣùgbọ́n ó ti dájú pé irọ́ ló ń pa gbogbo èpè tọ́nu Kùránì yóò ṣẹ̀mọ́ ẹ lára ẹ̀sìn máa padà wá yọ síta ẹ̀sìn máa padà yọ síta báyìí tí gbogbo ayé padà wá rí pé yéè àṣé òpùrọ́ ni alálòkù ìranù àṣírí ẹ̀ ti tú ẹ̀sìn ẹ̀ yóò padà wá yọ síta ẹ̀sìn ẹ̀ alálòkù ìranù ẹ̀sìn ẹ̀ á padà wá yọ síta bẹ́ẹ̀ náà ló dúró lé lórí pé Sheikh Imran ló ń rọ̀ Pàfà Saheed iṣẹ́ ó dúró lé lórí bí ẹni pé ó rí evidence ṣé etí ẹ̀ di ni ojú ẹ̀ fọ́ ni táfẹ́ ò bá tiẹ̀ rí ṣé wò ó rí ni tí Rashidi ló ń pókìtì tó wò bá tiẹ̀ dájà Kùránì yẹn ṣé wò ó rí ṣé wò ojú tiẹ̀ fọ́ ìwò ò rí tọ́lọ́wọ́ ní wala taqfu ma laysa laka bi ilmu inna sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ulan ẹnu tó fi sọ̀rọ̀ yẹn Ọlọ́run á béèrè lọ́wọ́ ẹ̀ tó jáde kíámọ̀ ní pé ṣé kan tó sọ yìí ṣorí lóòótọ́ tí mo pé ó ti jẹ̀bi Ọlọ́run bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ tún kan àgbákò pẹ̀lú ọ̀rọ̀ tó pa yìí ó tún ṣe rí ibú mọ́ ọ̀rọ̀ tó pa yẹn ó ti ṣorí ibú ó parọ́ mọ́yàn ni irọ́ ló pa ó wá gbé síta gbangba Pàfà Saheed mutí ibi dandan náà yóò sì máa bọ́ pẹ̀lú nǹkan tó ṣe yẹn àgbákò Ọlọ́run ègbé Ọlọ́run yóò sì máa bọ́ pẹ̀lú nǹkan tó ṣe yẹn àti wọ àtẹni tí ń tiẹ̀ lẹ́yìn ègbé Ọlọ́run ibi dandan Ọlọ́run yóò máa bẹ́ẹ̀ méjèèjì àdàbí tó bá rí bẹ́ẹ̀ ló kù àdàbí tó bá rí bẹ́ẹ̀ ló kù ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ ibi dandan Ọlọ́run yóò máa bá yín ègbé Ọlọ́run yóò máa bá yín àdàbí tó bá rí bẹ́ẹ̀ ló kù afàyín lé Ọlọ́run lọ́wọ́ ẹ̀yin nu Ọlọ́run nu afàyín lé kòtò Ọlọ́run lọ́wọ́ ẹ̀yin nu Ọlọ́run ni ẹ̀yin nu Ọlọ́run nu ẹ̀yin nu Ọlọ́run nu àfi tó bá rí bẹ́ẹ̀ ló kù lọ́lọ́run ní dájọ́ ẹ̀ fún yín ẹ̀yin kí ní rádaràda yìí
o rí evidence wípé Sheikh Imran ló ń wá Saheed Shittu ṣe o rí evidence ẹ̀ ṣé àfọ́ Saheed Shittu wá jẹ́ òròbó ni tẹ́nìkan máa ránṣẹ́ wípé kó máa bọ́ àwọn èèyàn fún Ọlọ́run ló gbé àfọ́ Saheed Shittu dìde fún Ọlọ́run ló gbé wọn dìde nǹkan tí ò dẹ́ lójú wa ń sọ tí ó ti mọ̀ pé ó ti dọ̀nà méjì tó ti jẹ̀bi Ọlọ́run báyìí alálòkù ìdánù ó ti di ọ̀nà méjì tó ti jẹ̀bi Ọlọ́run alákọ̀ọ́kọ́ oní Sheikh Imran ló ń ti àfọ́ Saheed lẹ́yìn nǹkan tí ò dẹ́ lójú ó ti kọ́kọ́ jẹ̀bi Ọlọ́run níbẹ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì oní àfọ́ Saheed mutí torí ẹni tí wọ́n pè lórí ètò tó lóhun ti mugo méjì tí yẹn fi ń ṣàwàdà oní àwọn náà ti mutí vodka alálòkù ìdánù ó ti di méjì ẹlẹ́kẹ̀ẹ́ta ọmọ ọlọ́mọ mẹ́ta tiẹ̀ ní ẹlẹ́kẹ̀ẹ́ta ọmọ ọlọ́mọ tẹ́ ń pè láṣẹ́wó ọmọ tẹ́ ẹ̀ mọ bó ṣe jẹ́ ọmọ tẹ́ ẹ̀ mọ ẹran rẹ̀ ẹ̀ mọ bó ṣe rí ẹ̀ mọ ọmọ náà ẹ̀ pè láṣẹ́wó ó ti di ẹlẹ́kẹ̀ẹ́ ó ti di mẹ́ta báyìí ẹbí tẹ́ ti jẹ́ ó ti di mẹ́ta báyìí ìwọ tẹ́ ti pọ̀ ó ti di mẹ́ta ibi dandan Ọlọ́run yóò sì máa bá yín àfi tó bá rí bẹ́ẹ̀ ló kù lànà tún lẹ́rọ̀lẹ́ kazi bí tọ́lọ́ ṣépè láwọn òpùrọ́ yóò máa bá yín àtàbí tó bá rí bẹ́ẹ̀ ló kù ẹ̀yin nu Ọlọ́run ẹ̀yin nu Ọlọ́run tó bá dá yín lójú pé òdodo lẹ́ ń sọ oníkùránì alálòkù ìranù àti wọ àtàfẹ́ Rashidi olómi pókìtì tó bá dá yín lójú pé òdodo lẹ́ ń sọ lóòótọ́ ẹ jáde wá sáyé kẹ wá fẹ́ àtìbọ̀tán yín búra tó òdodo lẹ́ ń sọ èwo ni wọ́n á dára dá yìí oníwọ́ nìyí ṣé àṣírí yóò tún wá tún sí àṣírí ló ti tú yẹn ó jẹ Jẹ̀lílì kan làṣírí ẹ̀ ti tú yẹn Jẹ̀lílì alágbò funfun oníkọ́ra àgbò funfun odidi ẹlẹ́dẹ̀ àbò àgùntàn dúdú ẹyẹ gún ẹyẹ kòwé àbí ẹyẹ kówé rẹ ni ẹ̀yà wà ń sọ fún yín pé àwọn fóònù jálàbí àwọn fóònù jálàbí òpùrọ́ ni wọ́n àdèlè fi wọ́n lọ́rùn sílẹ̀ àní fi wọ́n lọ́rùn sílẹ̀ alálòkùránù lọ́gbọ́lé ni o Rashidi olómi pókìtì lọ́gbọ́lé ni àní fi yín sílẹ̀ àbí tẹ́bá tó jáwọ́ níbi jálàbí tẹ̀ ṣe yẹn àbí tẹ́bá tó jáwọ́ ń bẹ̀ tẹ́bá jáwọ́ ń bẹ̀ àní fi yín sílẹ̀ àbí tẹ́bá tó jáwọ́ pé jálàbí ò dá lóòótọ́ la máa tó fi sílẹ̀ tẹ́bá jáwọ́ bẹ̀ àní fi yín sílẹ̀ ó tún wọ́n sùsù ó tún pawọ́ máa nọ́bí pé ànọ́bí náà ṣe jálàbí ó tún wọ́n sùsù ó tún pawọ́ máa nọ́bí Rashidi olómi pókìtì ó tún pawọ́ máa nọ́bí Ọlọ́run á bí ẹ́ Ọlọ́run á bí ẹ́ tó ti gbọ́ inna sam'a wal basara wal fu'ada gbogbo ẹ̀ pátá kullu ulaika kana anhu mas'ulan Ọlọ́run á béèrè lọ́wọ́ wa nípa ẹ̀ ẹ̀yà wa ẹ̀yin bàbá wa ṣé níbi tọ́rọ̀ wa dé yìí nísìnyí báyìí ẹ̀yà wa ṣé ẹ̀yà wa ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ wọn àfà yìí ọ̀rọ̀ wọn fún ní jálàbí tí wọ́n purọ́ yìí ọ̀rọ̀ wọn ti wá dé stage èpè báyìí ẹ̀yà wa bàbá wa ọ̀rọ̀ wọn fún ní jálàbí ọ̀rọ̀ wọn ti dé orígun èpè ló kù báyìí fún wọn nítorí kí ni àwọn àfáà ti pariwo títí àwọn àfáà ti ké títí oríṣi àfáà súnà ti dìde wípé jálàbí ò dá ṣùgbọ́n Rashidi olómi pókìtì àtọmọ ẹ̀ alálòkù ìranù wọ́n wá yarí wọ́n takú nítorí ibẹ̀ làwọn fẹ́ kú sí lọ́nà fi wá mọ̀ọ́mọ̀ tú àṣírí kan nínú wọn ìyá wa ṣẹ́rí àṣírí yẹn tọ́lọ́run tú yẹn bẹ́ẹ̀ náà ni gbogbo wọn ṣe ń ṣe o irú kọ̀ọ̀kan ni gbogbo wọn o wọn yàtọ̀ síra wọn irọ́ ibú yìí náà ni o irọ́ náà ni wọ́n pa o irọ́ ni gbogbo wọn pa o láfi tẹnumọ́ fún gbé ń yá wa kò sẹ́ni tó ṣe jálàbí tí ò ní purọ́ kò sẹ́ni tí ó ṣe tí ò ní purọ́ ń yá wa ṣẹ́wárí ọ̀rọ̀ Rashidi alágbára omi pókìtì àtọmọ rẹ̀ alálòkù ìranù ọ̀rọ̀ wọn ti wá dé stage pé báyìí àti gbogbo àwọn àfóònì jálàbí tí wọ́n ń purọ́
nítorí pé kí ni nígbà tí ànábì wa Núhà alayhi salatu wa salam nígbà tí ànábì Núhù tó jíṣẹ́ fún àwọn ará ilé ẹ̀ tó jíṣẹ́ fún àwọn ọjọ́ rẹ̀ wípé a ní Ọlọ́run ní kẹ́ máa sìn ẹ má bọ òòṣà mọ́ Ọlọ́run ní kẹ́ gbójúlé Ọlọ́run ní kẹ́ máa tẹ̀lé àwọn ọjọ́ rẹ̀ wọ́n yarí títí wọ́n làwọn ò ní gbà wọ́n ṣorí kunkun wọ́n làwọn ò ní gbà nígbà tó wá dé stage tó wá di pé ọmọ kékeré tánàbí Núhà bá wọn ṣe wá sí ọmọ kékeré náà wọn lé ànábì Núhà lóko kí ló ànábì Núhà wá ṣe ànábì Núhà wá sọ fọ́lọ́run inú Suratu Nuh ẹ lọ wò bẹ́ẹ̀ láti àyà 26 dé 27 ànábì Núhà ní wa qala Nuhu rabbi ànábì Nuh alayhi salatu wa salam ó sọ fún Ọlọ́run ọba la tazar alal ardi minal kafirina dayaran ànábì Núhà ní Ọlọ́run la tazar alal ardi minal kafirina má ṣe kọ́kọ́ kù ní wọn lórílẹ̀ má ṣe wọn kù ànábì Núhà ní má ṣe wọn kù lórílẹ̀ minal kafirina nínú àwọn gèfèrí tí wọ́n ṣẹbọ pẹ̀lú ìyà Ọlọ́run tí wọ́n ya aláìmoore sí ìyà Ọlọ́run ọba dayaran àwọn ará ilé wọn àwọn ọmọdọ́mọ wọn má ṣe wọn kù ànábì Núhà ṣípìlì wọn ànábì Núhà sọ fún wọn pé Ọlọ́run ànábì Núhà sọ fún Ọlọ́run pé Ọlọ́run má ṣe wọn kù àti àwọn àtọrọmọdọ́mọdọ́mọdọ́mọdọ́mọ wọn ànábì Núhà ní Ọlọ́run má ṣe wọn kù ànábì Núhà wá ní innaka intazarihum ànábì Núhà ní dájúdájú ìyà Ọlọ́run tó bá ṣe wọn kù yudilu ibadaka wọ́n á máa ṣì àwọn ẹrú rẹ̀ lọ́nà wala yalidu wọn ni wá bímọ kan illa fajiran àyàfi kọ́mọ náà jẹ́ pòkì kàfàrà kọ́mọ náà jẹ́ gèfèrí ànábì Núhà sọ fọ́lọ́run pé tọ́lọ́run bá ṣì àwọn gèfèrí yìí kù tọ́lọ́run bá ṣì wọn kù wọn ní bímọ kan illa fajiran àyàfi kọ́mọ náà jẹ́ pòkì kàfàrà kó jẹ́ aláìmoore bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Rashidi alágbàro àti alálòkù ìranù ìgbàtí Rashidi náà tóun náà ó bí pòkì lọ́mọ gbogbo ọmọ kéw tó bá jáde látara Rashidi pòkì ni wọ́n yà torí òun fún rẹ̀ pòkì ni òpùrọ́ ni wọ́n yà torí òun fún rẹ̀ òpùrọ́ ni ẹ̀yà wa stéèjì táwa dé yìí àfi ká máa bí Ọlọ́run pé Ọlọ́run gbogbo àwọn fún oníjàlábí tí wọ́n purọ́ gbogbo àwọn fún oníjàlábí tí wọ́n ń pààyàn ló jẹ́ gbogbo àwọn fún oníjàlábí tí wọ́n ń pààyàn lẹ́kùn Ọlọ́run má ṣe wọn kù tàwọn ọmọdọ́mọdọ́mọ wọn má ṣe wọn kù Ọlọ́run torí tó bá ṣe wọn kù àwọn ọmọ wọn náà nǹkan tó orí ìbùkún tí wọ́n ń ṣe ni wọ́n fi lé ọmọ wọn lọ́wọ́ Ọlọ́run gbogbo àwọn fún oníṣẹ́ bí àwọn àfọ oníṣẹ́ bí Ọlọ́run má ṣe wọn kù Ọlọ́run bá wa pa wọ́n rẹ́ gbogbo àwọn àfọ òkúrọ́ gbogbo àwọn àfọ oníṣẹ́ bí tí wọ́n pa ọyàn lẹ́kún gbogbo àwọn àfọ tó jásí pé ó ti bá obìnrin olóbìnrin sùn ìyẹn obìnrin tó ti bá sùn olóǹkà ẹni tó ti bá ayé rẹ̀ jẹ́ olóǹkà ẹni tó ti sọ ẹdùn arìnlẹ̀ kò lóǹkà má ṣe wọn kù Ọlọ́run bẹ́ẹ̀ ni ànábì Núhà ló ṣe tọrọ gbẹ̀tà ànábì Núhà náà pariwo títí tí wọ́n gbọ́ Rashidi olómi pọ́kìtì àwọn náà wá pariwo fún ẹ títí tí ò fẹ́ gbọ́ ó tún wá dé ajá ẹ alálòpọ̀ ó tún wá dé síta òun náà tún wá ń gbó oní kò máa gbó ẹ̀yin ẹ wá gẹ̀ pírísẹ́ǹtì gbogbo àwọn àfọ́ oníjàlábí ẹ wá gẹ̀ pírísẹ́ǹtì wọn Ọlọ́run apáyín rẹ́ Ọlọ́run ní ṣẹ́yìn kùtà ọmọdọ́mọdọ́mọdọ́mọ yín àfi tẹ́ bá tó jáwọ́ kúrò níbi ibi tẹ́ ń ṣe yẹn àfi tẹ́ bá tó jáwọ́ kúrò ńbẹ̀
tẹ́ ẹ bá jáwọ́ kúrò bẹ́ẹ̀ ọlọ́run apá yín rẹ́ ọlọ́run ò ní ṣe yín kù táwọn ọmọdọ́mọdọ́mọ yín ọlọ́run ní ṣe kọ̀ọ̀kan kù nínú wọn. ọlọ́run dákun ọlọ́run gbogbo àwọn afọ́tọ̀ máa bàyàn ní jẹ́ tó máa pààyàn lẹ́kún ọlọ́run máa ṣe wọn kù lórílẹ̀ ọlọ́run gbogbo àwọn afọ́ oníṣẹ́ ẹbí gbogbo àwọn afọ́ tí wọ́n bá afá jẹ́ irú afá jẹ́ lílì yẹn afá tó bá afá jẹ́ ni afá abu ni afá òkúrọ́ ni afá olè ni ó lè ní ó ti hàn pé ó lè ní ọ̀rọ̀ pé ọkùnrin ọmọ kọ́ ó lè ní ó ti hàn tẹ̀lé ní tiẹ̀ ti hàn pé ó lè lóhun ẹ̀yin irú tẹ̀lé náà tó wá kù ẹ lọ jáwọ́ o tẹ́ bá jáwọ́ ń bẹ ọlọ́run apá yín rẹ́ tààrọ̀ ọmọ dọ́mọ yín tẹ́ bá jáwọ́ kúrò bẹ́ẹ̀ o tẹ́ bá jáwọ́ kúrò bẹ́ẹ̀ nítorí pé nínú suratul Fajiri ọlọ́run ní wa Fir'auna zil autadi ọlọ́run ní Fir'auna tó jẹ́ eléèkàn àbí eléèkọ̀ dẹ̀ ni tó yá ti gbolúgí ẹ̀yà wa ni bàbá wa ta ní Fir'auna ti sìn òun ni Rashidi ni Fir'auna ti sìn alladhina tagaw fil biladi ó ya tọ́ọ̀gì ó ya gíran ó yẹ ìrànà sínú ìlú bọ́lá ṣe ń bá gbogbo àwọn Fir'auna wí lọ́jọ́ sí ẹ̀yin yá wa yín bàbá wa ẹ bi mí pé ọ̀nà wo ni Rashidi gbà ya tọ́ọ̀gì sínú ìlú ẹ bi mí pé ọ̀nà wo ni Rashidi gbà ya ọ̀nà sínú ẹ̀sìn àkọ́kọ́ ó worogún pẹ̀lú ọlọ́run ó ní àfẹ́ ọlọ́run ẹni dọ́tọ̀ ọlọ́run ẹni ẹ̀kejì ó tún parọ́ mọ́ ànábì nípa ànábì ṣe jálàbí ó parọ́ pé ànábì ṣe gèfèrí pé gèfèrí lànábì ó tún parọ́ wípé ó tún takú pé òun jálàbí yẹn lòun fẹ́ kú sí ó tún wá de àwọn ẹjẹ́ǹtì síta káàkiri kọ́ máa ríran nípa àkọ́bí ọmọ wọ́n máa ríran káàkiri pé àkọ́bí ọmọ yín ẹgbẹ́rọ̀ wọn wá àkọ́bí ọmọ yín ẹgbẹ́rọ̀ wọn wá fàákìfàárù fi alifasada ìbàjẹ́ wọn wá pọ̀ lórílẹ̀ ìbàjẹ́ wọn pọ̀ káàkiri ìbàjẹ́ wọn ti pọ̀ jù wọ́n wá wórogún pẹ̀lú ọlọ́run Rashidi alágbádọ́ mi pokìtì òun wórogún tání ẹ̀ òun wórogún pẹ̀lú ọlọ́run òun sọ fáwọn ọjọ́ ẹ wípé ìwọ lọ́lọ́run kékeré wọn òun sọ fún wọn wo ọlọ́run ní fi ẹlẹ́ tó bá jọ àlejò ọlọ́run ìyẹlẹ́ta ẹlẹ́rò ṣé wọn ọlọ́run sọ fún wọn pé fasọ́bà àléhìm rọ̀bùkà sàùtọ̀ àdáàbì nígbà táwọn Fìràwọ́nà tí wọ́n yarí tí wọ́n ya tọ́ọ̀gì sọ́lọ́run tí wọ́n ṣe ìbàjẹ́ púpọ̀ ọlọ́run wá rújọ ìyẹlẹ́ta ẹlẹ́rò ọlọ́run wá ju ọlé wọn lórí ìwọ náà Rashidi alágbọ́rò mi máa retí ẹ o iná ọ̀rọ̀ bàkàlà bíi mi rí sọ́ọ̀dì tẹ́lẹ̀jọ́ ọlọ́run bá ń lúgọ̀dì gbogbo wa ni o ọlọ́run lúgọ̀dì gbogbo wa ni o gbogbo apáta gbogbo ọkọ̀ tá à ń ṣe kò sí ìtọ́lọ́run ò rí o ọlọ́run káwọ́ lẹ́ran ọlọ́run wò wá hàn ni Rashidi ìwà rẹ̀ ń lúgọ̀dì bó o ní wákà yẹn o mo fẹ́ dá wákà kan fún Rashidi ni o Rashidi ìwà kó wá lúgọ̀dì kó wá o ìwà kó wá lúgọ̀dì kó wá iná rọ̀ bákàlà bílí mìírì sọ́ọ́dì ìwà kó wá lúgọ̀dì kó wá Rashidi alágbára mi ìwà rẹ̀ ń lúgọ̀dì ẹ o ìwà rẹ̀ ń lúgọ̀dì ẹ o ọlọ́run ò tí ṣetán tí ó mú ẹni tọ́lọ́run bá ṣetán wọ́n ní mò ń bọ̀ tájà bá lọ fún ogún ọdún eré tájà bá fi ogún ọdún sá fàájì ní fẹ́ ṣe mò ń bọ̀ ọlọ́run kì í yá lógún ọdún mò ń bọ̀ ọlọ́run kì í yá lógún ọdún ó ṣe bí ìwé lọ́dọ̀ yẹn gbalagbà o mò ń bọ̀ ọlọ́run kì í yá lógún ọdún gọ́tọ́ tọ́lọ́ bá lóhun dé abó ti gbàgbé tọ́lọ́ ní iná àzáàbà rọ̀bìkà làwọn akéwòn ọlọ́run ní dájájú ìyá ọlọ́run ọba rẹ yóò dé máa la mi dá fi ń kò sí kan tó lè ṣe sí kò sí ààbò tó lè dàbò ààrẹ wàá sì rí ìyá ọlọ́run yìí náà ni Rashidi alágbára mi lọ pèpè kalẹ̀ fún ìyá ọlọ́run o
lọ prepare lọ palẹ̀ mọ́ kalẹ̀ fún ìyà Ọlọ́run. Rashidi àti ìwọ àtàlọ́lọ́kù ranù tẹ́ ń parọ́ káàkiri ọmọ ẹ ó lọ sọ ajá ẹ̀ mọ́lẹ̀. Rashidi lọ sọ ajá ẹ̀ mọ́lẹ̀, àtàlọ́lọ́kù ranù lọ sọ mọ́lẹ̀. Ó parọ́ pé Saidi mutí tí ò dá lójú. Ó tún parọ́ pé Sheikh Imam ló wà lẹ́yìn Alfa Saidi. Ó tún parọ́, ó tún pè ọmọlọmọ láṣẹ́wó, ó tún parọ́, ó tún pè ọmọlọmọ láṣẹ́wó. Ọlọ́run bá ti ń jẹ́ pẹ̀lú gbogbo rọ́tẹ̀ ń pa yẹn. Àdàbí tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló kù, àdàbí bẹ́ẹ̀ nìkan ló kù. Gbogbo apáta kájọ fira wa síwájú Ọlọ́run. Ẹni tó bá ṣàbòsí nínú wa